Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ mà kú ìyálẹ̀ta o. Mo kí baálé eléyìí, mo kí ìyálé eléyìí o. Ìyálọ́jà, babalájé gbogbo yín mo kí o. Bọ̀dá iléèwé àti ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí o. A dára fún wa, kò ní dàálẹ̀. A ti wáyé o, àìsí bára wa láyé. Ọlọ́run, a ti mọ ayé, Ọlọ́run má jẹ́ ayé ọ̀fọ̀ ayé hàn wá. A níwà bákan náà bí omi adágún. Ayé ò sì ní dàwánù bí omi ìsanwó, agbára Ọlọ́run. A máa mọ̀ ọ́ sí ni àní ṣìṣe o. Ìgbà ò ní parọ́ mọ́ wa. Ẹni ìgbà bá parọ́ mọ́, bí irin kò ní pàdé aláàánú o. Torí pé ìran ìgbín kan kì í rìn kọ́ pàdé aláàánú. Ìran ìjò kì í rìn kọ́ pàdé olóore. Ọlọ́run má jẹ́ ayé dojú ìjà kọ wá o. Gbogbo èrò tọ́ta bá rò lórí ẹnì kọ̀ọ̀kan wa ó di wì lórí ọmọ rẹ̀. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè òkun àti Yorùbá tí ń bẹ ń gbèrè ọ̀sà gbogbo wa mo kí o. Ẹni tí èsè Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún létí inú àti tòde tọ́lọ́run ní kó gbéde Yorùbá mo kí ẹ̀wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu ká fètè métè ká wá sẹ̀nu wa gbálágún ká sẹ̀nu kẹ́m. Àwọn Yorùbá ní ọgbọ́n ń bẹ nínú arọ ẹsẹ̀ ní òní ẹ má bínú o ẹ̀yin èèyàn mi o. Mò ń jẹ́ óyé wa pé Ọlọ́run kẹ́ àwọn bàbá wa bẹ́ẹ̀ náà lọ ká àwọn òyìnbó ṣùgbọ́n àwa fáàrí wa pọ̀ jù. Ohun tọ́lọ́run tà wá lọ́rẹ a máa fojú tẹ́ḿbẹ́lú ẹ̀. Ẹ wo àwòrán yìí ẹ gbójú ayọ̀ sókè kẹ́ wò. Àwọn bàbá wa ń pè ní ìyẹ̀rẹ̀ osùn. Àwọn tí bàbá mọ̀ pé dáadáa wọn ní ìyẹ̀rẹ̀ osùn. Ìyẹ̀rẹ̀ osùn ni. Ẹlòmíì gan àdági ẹ̀ mọ̀. Wọ́n lè gbégbé kúgbe lẹ́lòmíì lọ́wọ́ ìyẹ̀rẹ̀ osùn. Ìyẹ̀rẹ̀ osùn yìí igi wo ni? Ó jẹ́ igi kan tó jẹ́ pé bó ṣe wà yìí àwọn babaláwo wọ́n tọ́jú ẹ̀ sílé wọ́n gùn wọ́n sọ di páúdà báyìí. Òun ni àwọn babaláwo máa fi ń tẹ ọpọ́n tí wọ́n fi ń dáfá. Ṣé lẹ́yìn kí wọ́n wá fi tẹ ọpọ́n kí wọ́n fi dáfá sí òwúlò fún nǹkan míì ni ó wúlò jantirẹrẹ. Ìyẹ̀rẹ̀ osùn dídà gẹ́gẹ́ bí iyọ̀ tá a fi ń ṣe bẹ̀. Ẹlẹ́sìn ìbílẹ̀ ń lò, Kìrìsìtẹ́nì ń lò, ẹlẹ́sìn Júù ń lò, kọ̀sẹ́lẹ́sìn tí kì í lò, àtẹlẹ́sìn Mùsùlùmí gbogbo wa ló wúlò fún ìyẹ̀rẹ̀ osùn. Ìyẹ̀rẹ̀ osùn yìí ó wúlò fún àìmọye nǹkan nípa ìlera ara wa ni pé nípa àlàáfíà ó wúlò. Ẹ rí nípa pẹ́tò ìdáàbòbò lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn ó wúlò. Ẹni ayé ti ṣe nà mọ́ Ọlọ́run lo sábàbí rẹ̀ ọ̀nà ń ṣí yóò máa yẹ lòmíì lẹ́nu. Ìyẹ̀rẹ̀ osùn. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ gbìyànjú kẹ́ lọ tọ́jú ìyẹ̀rẹ̀ osùn. Ẹ wá èpo igi kan bẹ à ń pè ní jẹ̀bù. Jẹ̀bù là ń pè. Òríjínà rẹ̀ ní kẹ́ wá. Ẹ lòun náà kó kúnná lọ́mú báyìí. Ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ ti kó sí ẹ̀gbẹ́ kan. Ewé ajé ẹ̀gún kẹ́ lọ lọ́mú ẹ kó sí ẹ̀gbẹ́ kan. Ewé tàǹgìrì ọ̀mùnú ewé tàǹgìrì ẹ lọ kórí lọ́mú ẹ kó sẹ́gbẹ́ kan. Ẹ wá tún wá tàǹgìrì odidi ẹ wá ha gbogbo ajé ara rẹ̀ ẹ ha ẹ lọ lọ́mú ẹ kó ẹ̀gbẹ́ kan. Ewé ọlà níwọ̀n ọba. Kí lẹ gbọ́? Ewé ọlà ní kíni níwọ̀n ọba. Ìyèrè níwọ̀n ọba díẹ̀.
ata àjọsìn níwọ̀n bá díẹ̀ ẹ lọ́ lọ́múlọ́mú ẹ kóhun náà sọ́tọ̀ọ̀tọ̀ ẹ wàá wọ omi àgbọn. níbo lẹ wà ẹ lọ́bì kan àbí sí odidi ẹyẹlé jẹ àgè kéékèèké sí iye tó bá wù wá oníwò ò lè fi ṣẹyẹlé kí ló tún lè fi ṣe àbí sí odidi ẹja jẹ ẹja àfi ṣe ẹja titus nìkan wá lò ó lè gé sí 3 ó lè gé sí 4 kò fi sí jẹ sílẹ̀ ẹ̀kan náà ní gbogbo ohun tá a bá lọ láàfin gbogbo ẹ̀ ṣe ẹ̀kan náà kọ́ o lè máa lò ó díẹ̀díẹ̀ wọ́n ló ní nǹkan rẹ̀ sórí àwọn tòjọ́ ń jọ́tọ̀ ha tó ṣe yẹn àwọn yẹn ó lò lẹ́ẹ̀kan náà ni ìyẹ̀rẹ̀ oṣù yìí níjọba tó fẹ́ lò bẹ́ẹ̀ ó tún wá gbogbo àwọn màtíríà yẹn ó tún gádẹ̀ ìjọ ó tún ṣe bó ti ṣe ó tún ṣe kọ̀ǹkọ́sàn yẹn bó ti ṣe tí ẹ bá ṣe kó sí wọn ta ẹ̀ fi jẹ. ìyẹn pọ̀ àbí o lè tètè rí yẹn ṣe jẹun tó já ọ sí mi. sábà kó ti dé ní sórí ìyẹ̀rẹ̀ oṣù yìí lásán pẹ̀lú èpo jẹ̀bù ọgbọ́n tí mo wí fún pẹ̀lú èpo jẹ̀bù lọ́jọ́ kúnná kan wá tàǹgìrì kọ́ ha gbogbo tara rẹ̀ kọ́ lọ́ papọ̀ mọ́ ọwọ́ àwọ̀ òdìdí ìgbín ńláńlá kan fi ṣe odidi ìgbín kan jẹ lẹ́yìn ìgbà tó ti fọ gbogbo ògbín yìí ó sì è lódìdí tó ti yọ gbogbo ìdọ̀tí inú rẹ̀ àìgé ó lè fọsẹ̀ ọwọ́ fọ ara ìgbín yìí kó lè dá sáká ṣe é lépo níyọ bó wò fún magi sí ọjẹ́ bẹ́ẹ̀ òmùmí tẹ̀ á jẹ nídàájí kùtùkùtù á sì jẹ lálẹ́ sùn oore odidi ni kò máa tọrọ ìyanu ọ̀sẹ̀lẹ̀ ẹ dán wò ẹ fún mi lábọ̀ ẹ gbọ́. ẹ jẹ́ kọ́ra wa lóye o lórí àti ìrìnàjò tẹ́jọ́ lẹ́sìn bá kú àtúntà ẹ̀ sílẹ̀ káyé lọ́wọ́ mẹ́ni ìgbẹ̀yìn o. nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 nọ́mbà tí mo kọ́ fi ilé yìí tí a bá ti pè é tí ò lọ pé bá mi sọ̀rọ̀ ní WhatsApp tí n bá sí Nàìjíríà kò ní lọ ṣùgbọ́n bá wà Nàìjíríà yóò lọ mo wà Nàìjíríà báyìí ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀ yìí kó tó kolẹ̀ àti gbèsè ibi ire la máa yọrí sí agbára Ọlọ́run. nọ́mbà tí ń fún yìí nọ́mbà orílẹ̀-èdè Benin ni ẹ mú sọ́dọ̀ nọ́mbà kọ́ńtì kọ̀ọ̀kan tó wà lọ́wọ́ ó ṣe díẹ̀ ṣùgbọ́n a lè fi gbogbo ẹ̀ lẹ̀ ti kọ́ńtì méjì ní fún wa +229 5465 1928 tuntun gbọ́ +229 5465 1928 ọ̀tán. afẹ́fẹ́ rẹ̀ nípa àkọsẹ̀jáyé rẹ̀ àbí nípa nǹkan ọ̀lọ́déédé àbáwọn àjọ tá a ti fi sílẹ̀ látọjọ́ tó ti pẹ́ ẹ̀fẹ́ kábàá ń gbìyànjú lórí àbáwọn èyí tá a ti fi sílẹ̀ àyè wà fún ọ. àbọ̀ ṣe tọ́ bá wà nílùú òyìnbó tó bá fi DHL gbé ọ̀sánwó rẹ̀ mọ́tò ló fi gbé ọ̀sánwó rẹ̀. a ní gúrùpù mi jẹ́ 22 mo ní private group ẹyọ kan mo dẹ̀ ní public group ìyẹn jẹ́ 21 sórí public yìí free lọ́wọ́ bẹ̀ ṣùgbọ́n láǹfààní àti béèrè kankan ṣùgbọ́n tó bá wà ní private ọ máa béèrè àlá rẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n 5,000 ló fi wọlé síbẹ̀ tá à ń pè ní sẹ́ẹ̀mì ní owó sẹ́fà 5,000 ló fi wọlé ó sì máa san 5,000 monthly gbogbo àwọn sẹ́ta àti fílẹ̀ àlàyé ṣíṣe rè yí ọ́ á ṣàlàyé fún ọ́n bẹ̀ yìí kéèké iṣẹ́ mi ìta àti ìfilẹ̀ ló béèrè fún tó bá jẹ́mọ́ èyí tó dáa tí ó ní jẹ́ palára fún ọ tàbí nǹkan tó tari pé ọba làákà ìmú àṣàlàyé ẹ̀ fún ọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun tí ọ̀dà àwa ò ní sọ àwọn ìsọ̀sọ̀kúsọ ní tiwa. ẹ gbọ́ báyìí eléyìí ẹ̀sà àwọn oògùn àòjò pa oògùn pa ó lọ́ọ́ pọ̀ tested and confirmed lélẹ́yìí ẹ lọ́ọ́ dán wò bó ṣe fún yìí ẹ lọ́ọ́ dán wò ìpolówó fún ọkọ̀ bẹ̀mí ń sẹ́
mo fílẹ̀ fún ọ kẹ lọ ṣe é ni torí pé wọ́n la ẹjúbà àfògùn sínú kú ọyá gbà kan sí torí yẹ̀rẹ̀ òsùn yìí lásán ọwọ́ àwà èèpo ọ̀bọ̀ òríjínà tó fi mú dáadáa wà kọlọ̀ kúkúná ọwọ́ àwà èèpo ogi ńlá lòun náà kúkúná dáadáa ọtán fọsẹ́kó kí ni mo ní kó o fi ṣe àní ọ̀fọsẹ́kó ọ̀sẹ̀ tó bá wù ọ ni o fi kó ìwọ́sà máa wẹ̀ ẹ́ olùtúmọ̀ ní gbogbo ẹni tó bá ń bínú rẹ̀ wọ́n á máa tú wò ó bí ọ̀rẹ́ bẹ bá jọ̀rẹ́ mẹ́ta táwọn méjì di tẹ̀rẹ́ lẹ́yìn níṣojú ẹ̀ náà wọ́n mọ ìtúná àṣírí ara wọn kódà kọ́ máa gbénu ẹ lọ́dàn wò ẹ fún mi lábọ́ yọba yín lára mú o a máa tẹ̀síwájú tọba di part 2 orúkọ mi ni Lukman ọmọ àyẹ̀dá rẹ̀ lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́gba yẹ́yẹ́ wá o kò ní yẹ ẹ lọ ire o ire kàbèjì. àríbá ọlọ́mọ mọ́mọ́ rí bá o olùrí